gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àsìkò tó báyìí ká lọ sí Ijebu-Imusin nípínlẹ̀ Ogun ká lọ bá wọn ṣàjọyọ̀ ọdún Etumora lábẹ́ kábíyèsí ọba Abdulsamad Ọlálékan Kasali the Obelu of Esure Kingdom ní Ijebu-Imusin. béèyàn bá gbéra láti ìpínlẹ̀ Èkó tí ń lọ Ijebu-Imusin bẹ́gà náà lẹ́gbàá ẹ ní tọ̀nà Ìbàdàn lọ tààràtà o ẹ yà sọ́nà Ṣàgámù bí ìgbà pẹ́ ń lọ sọ́nà rẹ̀ ẹ máa lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ẹ kọjá Ṣàgámù wájú ẹ kọjá Ìjẹ̀bú Òde after interchange bẹ́ẹ̀ bá ti kọjá Ìjẹ̀bú Òde tán ẹ kọjá toll gate àtijọ́hun lọ́nà rẹ̀ ní o ẹ wá máa wo apá àlàáfíà yín tí a máa pè lápá òsì ẹ ti máa rí àwọn tí ń tajà lọ́lọ́kọ̀ọ̀kan ọ̀jọ̀kan bẹ̀ bẹ́ẹ̀ bá ti yà wọlé lọ́wọ́ àlàáfíà yín tí ṣe left side yín báyìí Ijebu-Imusin lẹ́wọ̀ ń ibẹ̀ là á ti ń ṣe ọdún Etumora tọdún yìí tó sì dùn tó ní gbọ́ngbọ́n ní. orúkọ mi ni aláìlúwà ọba Abdulsamad Ọlálékan Kasali the Obelu of Esure Kingdom Ijebu-Imusin Aláradá the third. nǹkan tó kó wa pọ̀ ní ọdún Obelu Etumora day àná ọdún Obelu Etumora ìyẹn ní Esure day gẹ́gẹ́ báwọn ìlú mi ṣe máa ń sọ pé àwọn ṣe day àwọn Etumora day tiwa nìyẹn ṣùgbọ́n ọdún Obelu ó ìtún wà níwájú a ṣe máa ń ṣe láti November tá bá ti bẹ̀rẹ̀ ọdún Etumora àtúnṣe ọdún Obelu ní ọdọọdún òun ló ń kó àwọn ọmọ ìlú pọ̀ a dẹ̀ ti ń ṣe ọdún yìí sìn ó ti pé bíi about 36 years náà ti ń ṣe lẹ́yìn tèmi dórí àpèrè ẹ̀kẹta ti máa ṣe rè ìyẹn ní ọdún Etumora láti bẹ̀rẹ̀ láti àná a ṣe ìkọ́kọ́rẹ́ night lánàá a parí ẹ̀ bí aago 11 so nísìn máa lọ sí ìta ìṣúré yẹn is ibi àrò mẹ́ta tí kò gbọdọ̀ dọ̀bẹ̀ nù nílé ìṣúré we have àwọn Christian kìíní ń bẹ mọ́ṣáláṣí wà ń bẹ mọ́ṣáláṣí àkọ́kọ́ tó kọ́kọ́ sí Ijebu-Imusin ó wà ń bẹ then àwọn traditionalist àwọn agbolúwẹ̀rí àwọn náà ní kìíní wọn ń bẹ so torí ẹ̀ la ṣe máa ń ṣe kìíní yẹn ń bẹ then níbi tí wọ́n sí gbogbo àwọn ọba tó ti wà sí máa kọsẹ̀ ń bẹ ètò tá a máa ń ṣe nìyẹn. àǹfààní pọ̀ àkọ́kọ́ ó kó àwọn ọmọ ìlú jọ lẹ́ni sìn àwọn tó wà lamẹ́ríkà tó wà ní UK gbogbo wọn máa wálé yóò dẹ̀ jẹ́ kí unity wà láàrin wa nílùú Ìṣúré tọdún yìí tún wá kàyéfì torí mo fi àwọn kan joyè àwọn tó wà ní UK US Canada gbogbo wọn náà wálé tí mo ti fi wọn jẹ oyè mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àfọwọ́sowọ́pọ̀ wọn bá ṣe jọ ń ṣe tìlú ó ń tò tó ń tùbà tó ń tùṣẹ́ mo dẹ̀ fẹ́ sọ fún wọn pé kán túbọ̀ gbárùkù tì mí o kò ṣeé dáṣe fún yàn kan àjọ máa ṣe ni tó dẹ̀ máa fi di nǹkan dáadáa fún wa tágbára Ọlọ́run mo fi oyè dá wọn lọ́lá torí pé bọ́n ṣe wà lókè kù yẹn bẹ́ẹ̀ náà ń sọ̀pọ̀tì nǹkan tá a bá ṣe ń lé tá a bá wà ní mítì tá a bá ṣe Zoom bẹ́ẹ̀ náà ń sọ̀pọ̀tì náà ń ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ rò pé support wọn mo ṣe ní díẹ̀ ni mo ṣe foyè yẹn dá wọn lánlá mo dẹ̀ ti sọ fún wọn pé wọ́n ṣe láti support mi dáadáa ni because ìyẹn gangan ló ṣe kókó ká lè jọ gbé Ìṣúré dé ipò ńlá tá a fẹ́ gbé dé. orúkọ mi ni Ọ̀túnba Prince Olúgbénga Babátúndé Olóòfáyọ̀kù Bákàrẹ̀ tí mo jẹ́ ọ̀tún ọba Olóòfáyọ̀kù 1 Esure Kingdom Ijebu-Imusin pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run kí n tó sọ gbogbo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọba wa Obelu ọba Kasali Esure Kingdom fún oore ọ̀fẹ́ tí wọ́n fún wa lénìí gẹ́gẹ́ bí Ọ̀túnba Olóòfáyọ̀kù kábíyèsí jẹ́ àbúrò bàbá mi ní ìdílé ọba ni mo ti jáde Olóòfáyọ̀kù òun ni orúkọ ìdílé wa ní gbogbo Ìṣúré nínú oyè yìí pẹ̀lú àwọn iṣẹ́ tí àwọn bàbá wa ti ṣe sílẹ̀ ìmoore tí àwọn bàbá wa ti ṣe òun ni wọ́n fún àwa láti lè jẹ́ ká mọ ibi tá a ti wá
àti ibi tá à ń lọ fún ọjọ́ ọ̀la. Mo dúpẹ́ lọ́wọ́ orí adé tó ṣèlérí tó dẹ̀ sí mú iṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi àti nídìílé Olóò Fáyọ̀kù torí gbogbo wọn jáde massively, wọ́n pọ̀ lọ́pọ̀ tí mi ò lérò. Wọ́n ní tájá bá léèyàn lẹ́yìn ó máa pọ̀ bọ́, òun lọ̀rọ̀ mi. gẹ́gẹ́ bí Obelu of Esure ọdún yìí ló ṣe pàtàkì fẹ́mi jù. Ọdún Obelu ni November ni ní gbogbo ọba Obelu nìkan ni wọ́n ya November sọ́tọ̀ tó jẹ́ ọdún ẹ̀. So Etumora àkọ́kọ́ fìyẹn ṣe ọdún ìlú ọdún Esure bẹ̀tẹ̀ ọdún Obelu yẹn máa lọ sí Ijebu-Òde ní mọ̀gẹ́ Obelu, that's our ancestral home. Ìjẹ̀bú-Òde yẹn lobelu ti tún àtẹ̀bí ìdó máa wà ní ancestral home yẹn ní Ìjẹ̀bú-Òde for 3 days tá a máa fi ṣe ọdún yẹn tí máa tó wá padà wálé. Tí n bá dẹ̀ ti ṣe ọdún tán òjò ò tún gbọ́dọ̀ rọ̀ mọ́. Ìyẹn náà fi máa ń sọ pé Obelu ṣe ọdún tán òǹkè fòrò àparò kí ìgbìmọ̀ bá dáa ó jẹ́ tinú ẹ̀ mọ̀. So tóbi ló bá ti lè ṣọdún ní November òjò ò sún ní rọ̀ mọ́. That's why tí ọdún yẹn sìn November 30 ló bọ́ sí. So òjò ṣì ń rọ̀ sí nítorí Etumora la ṣe ń ṣe. Tèmi bá ti wá lọ ó ní oṣù tá a máa ń wò oṣù yẹn láti bá mi ní Ìjẹ̀bú-Òde. Ìyẹn ní ọdún Obelu gangan ó kàn bẹ̀rẹ̀ pẹ̀lú ọdún Etumora which is ọdún Esure. aládéládé máa kọ́kọ́ kí tí wọ́n wá ń bá mi ṣe ọdún lọ́dọọdún mo dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi àjọṣe pẹ́pẹ́ lágbára Ọlọ́run ìlú oníkálùkù arójú aráyè mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìlú náà fún akitiyan wọn for support wọn láti ìgbà tí mo ti gorí ìtẹ́ dédé ọmọ Esure pátá ṣé kẹ́ máa wálé o èsùnkùnrin o wọ́n pọ̀ nìyàn nílùú o ṣé ẹ máa wálé ká máa jọ wá ṣe o the world is now a global village gbogbo wọn náà ni mo dẹ̀ ti sọ fún ẹ wá kọ́lé sílùú ilẹ̀ wà ẹ wá dálé iṣẹ́ lẹ̀ ìyẹn la lè fi gbélùú wa lárugẹ Ọlọ́run á dẹ̀ ràn wọ́n lọ́wọ́ àárọ̀ mi náà lọ́wọ́.